Ṣé lóòótọ́ ni pé ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀, ohun àmúṣọrọ̀ tórúkọ rẹ̀ ń jẹ́ tourmaline, wọ́n ló wà ní ìlú Òkè-Ọdẹ nípínlẹ̀ Kwara, níbi tí àwọn ẹni ibi, àwọn agbébọn, àwọn apọmọlẹ́kúnjayé tí wọ́n ti ń ṣọṣẹ́ ọwọ́ wọn, tí wọ́n ti ń pa kíkorú, tí wọ́n ti ń pa gígùn, tí wọ́n ti ń lé àwọn ọmọ onílùú jáde kúrò nílùú. A tiẹ̀ gbọ́ pé ohun àlùmọ́ọ́nì àmúṣọrọ̀ inú ilẹ̀ tourmaline yìí ó wà lára ìdí táwọn agbébọn, àwọn ẹni bí àwọn ìkà yìí tí wọ́n fi ń ṣọṣẹ́, tí wọ́n fi ń pa àwọn èèyàn, tí wọ́n ń dẹ̀mí àwọn èèyàn légbodò nílùú Òkè-Ọdẹ àtàgbègbè rẹ̀ nípínlẹ̀ Kwara. Ẹ gbọ́, sẹ́yìn náà ti gbọ́ rí wípé ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ tourmaline ó wà ní ìlú Òkè-Ọdẹ nípínlẹ̀ Kwara. Ẹ jẹ́ ká mọ̀ tó bá jẹ́ pé ẹ̀yin náà ti gbọ́ rí, tó bá sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé, báwo ni eléyìí ṣe rí lọ́kàn tiyín, lérò tiyín, lójú tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ ṣé o, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá níkànnì Otasansan TV.